ìlú Ìwòyè lẹ́ ń wò yẹn o, ìlú ti tán o, everybody ti ya dànù o. Fear everywhere, fear everywhere. Ọmọ tó pa ń fi ọmọ báyìí àkótó kú ni o, náà ọlọ́dẹ tó ń ṣọ́ láti bí kẹta ni o, ní wọn pa ń fi yẹn o. Ìjọba ìbìkan fún kún fún yín, àwọn èèyàn táwọn yìí àwọn ajínigbé agbébọn yìí, wọ́n wá sí àbà lójú ọ̀sán. Ọ̀sán? Wọ́n wá sábà, wọ́n wá pe gbogbo ara àbàjọ. Ṣé ẹ rí ẹ̀yin àgbẹ̀ wẹ́wẹ́wẹ́ yìí o? Níbùdó olókè ẹ̀yin àgbẹ̀ wẹ́wẹ́wẹ́ yìí o tí yóò dá o. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ lóko ńláńlá àwọn àfẹ́ máa dígbé o. Orí náà kò jù bá lẹ̀ lọ́dá lóúnjẹ báwọn jẹun. Tí ọ̀sẹ́ ni tó lè fọ̀n pẹ̀lú ìbọn tí wọ́n ń gbé ọta kọ́ra báyìí. Wọ́n dáná oúnjẹ fún un. Àmàlà bí. Búrẹ́dì wọ́n tẹ̀ fẹ́ dáná oúnjẹ fún un. Àwọn náà wá wò pé wọ́n má pọ̀ sí àwọn. Wọ́n lọ ra búrẹ́dì à. Búrẹ́dì yẹn wá rà tí wọ́n jẹ lọ́sàn-án gan báyìí ni wọ́n yọ sojú ẹ̀yìn. Àwọn sojú wa ibẹ̀ làwa ń gbé. Ní Abu Gaga wọ́n gbé ọta kọ́ra báyìí wá bá àwọn ìyá àtàwọn bàbá wa. Wọ́n gbé ọta kọ́ra ní ọ̀sán gangan wá bá wọn pé àwọn fẹ́ máa jí wọn gbé. Wọ́n ti mú list wa ẹ lọ dáná fáwọn. Wọ́n tún wá rò wípé wọ́n máa lọ ra búrẹ́dì wa ẹ lọ fi owó yín ra búrẹ́dì. What of that time tí wọ́n fẹ́ jẹ búrẹ́dì yẹn tí kìíní abẹ́ wọn bá dìde tàbí tó bá rí ọmọbìnrin kan tàbí tó bá rí ìyàwó ilé kan bí òun kàn ṣe dí bàlàbàlà tó bá ní ó yá ẹmẹ́lẹ̀ ìbalẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní rún ìyàwó lójú ọkọ àti lójú àwọn aráàlú kí la máa ṣe ní ṣe anything ariwo tá máa pa náà ni wọ́n ti inú ya sí dífá o èmi àwọn bá yín pariwo kò jù bẹ́ẹ̀ yẹn lọ ya sí dífá máa pa sára ni àbọ́dí tó máa ṣe ni ẹni bá bá sùn lójú gbogbo òlu ṣáálẹ̀ ìgbélu yẹn mọ́ wọ́n wá gbé ọ̀tá kọ́ra ṣé ìlú yẹn lẹ́yìn gbé ibẹ̀ la ṣoṣojú ibẹ̀ la wá ń gbé. Ọmọ Yorùbá ṣé ẹ ti rí ibi tá a ti bára wa báyìí ṣó ti ń clear lójú gbogbo wa báyìí gbogbo àwọn tí wọ́n ń pe Sunday Igboho ní Fẹnugu Gate ẹ bá mi share fídíò yìí kó dé ọ̀dọ̀ wọn gbogbo àwọn tí wọ́n ń pe Sunday Igboho ní Fẹnugba Nation ẹ bá mi share fídíò yìí kó dé ọ̀dọ̀ wọn gbogbo àwọn tí wọ́n ń pe Yorùbáwùyí adáwọn oní taitongi gbogbo àwọn tí wọ́n néèmù Yorùbá Nation agitator ní orúkọ oríṣiríṣi ẹ bá mi share fídíò yìí kó dé ọ̀dọ̀ wọn èyí ni August 19 2024 ní alẹ́ ìbáyìí Ìwòyè ń gbóná wọ́n ti yàbò wọ́n ti ṣe sàndóró fún wọn wọ́n ti ń ṣe tẹ́ńkíá fún wọn lọ́wọ́lọ́wọ́ ní Ìwòyè má ṣe tara máa ké pè bí ẹ lè bá wá pọn pípò kí wọ́n bọ́ta kí wọ́n lọ save àwọn ará Ìwòyè báyìí àwọn tí wọn ò Fẹnugu Gate àwọn tí wọn ò Fẹnugba Nation bá wa ké sí wọn ẹ sọ fún wọn pé a nídìí wọn ní Ìwòyè báyìí gbogbo àwọn awáyé wa pasán mo kí wọ́n tẹ̀ ń kí mi o gbogbo àwọn awáyé wa pòfo ilẹ̀ tí mọ́ Nàìjíríà Ìwòyè bóyá Ìwòyè àbí Ìwòyè ní Ògùn State máa ṣó fídíò tẹ́nìkan sáré ṣe kíákíá sìn ẹni yẹn fi style sáré ṣe fídíò yẹn ìlú ti dáwóró ìlú ti tú everybody ti ya dànù ní Ìwòyè báyìí wọ́n ń ṣe sàndóró fún wọn lọ́wọ́lọ́wọ́ lórí Yorùbáwùyí ṣé mi ni máa dìde láti bíbí tí máa lọ jà fún wọn ní Ìwòyè kó má bàa ṣẹlẹ̀ a prevent ẹ̀ títí wọ́n fi ẹ̀sìn tàn yín o wọ́n fi ẹ̀sìn kó yín lómi ọbẹ̀ o ẹnìkan láwọn Gani Adamu ń kọ́ ìgbà tẹ́ ń bi mí tálẹ́ ní kí n béèrè lọ́wọ́ ẹ̀ ibo ni máa wá Gani Adamu lọ èmi ò mọ̀ pa Gani Adamu mo kàn wá sọ fáwọn ọmọ Yorùbá ni nísìn àwọn tó jẹ́ ará Ìwòyè lórí yìí sìn ta ló máa gbà wọ́n ẹ bá mi share fídíò yìí
Ìgbòho ò ní pasán, ò ní rasán, ò ní pòfo, ò ní ròfo, ò ní gúnlẹ̀ síbi tó fò. Àti gbogbo àwọn tá ń pariwo Yorùbá nation. Ìwò yín mọ̀ bẹ́ẹ̀. Wọ́n lẹ́nu wá rùn. God bless you. Ìwòye wọ́n lẹ́nu wá rùn. Alẹ́ ìsìn lórí everybody ti yá dànù. Ìgbé à ń fewé. Oko lóbìnrin wà nǹkan ọbẹ̀ sí. Ìwòye nǹkan ṣẹlẹ̀. Ayé kí n fún ní speaker. Ẹ kí n fún ní volume. Ní sọ̀rọ̀ bàbá mi. Ìlú Ìwòye lẹ́ ń wò yẹn o. Ìlú ti tán o, everybody ti yá dànù o. Fear everywhere. Fear everywhere. Ọmọ tó pàǹsì ọmọ báyìí àkótó kú ni o. Náà ọlọ́dẹ tó ń ṣọ́ láti bíjẹta ni o. Ní wọn pàǹsì yẹn o. Ìta lè fi hàn yín nìyẹn. Àní lè fi tó bá ní tó ti yé yín. Àní lè ṣó yẹn lórí íńtánẹ́ẹ̀tì. Wọ́n ti pa títí wọ́n ti pọ̀ mọ́ baálẹ̀. Àti jẹ́ta. Wọ́n ti ń sà wọ́n wò díẹ̀díẹ̀. Ṣé gọ́vnà sí l'Ógùn state? Ṣé gọ́vnà sí l'Ógùn state? Àbí gọ́vnà gbọ́ pé wọ́n láti jẹta ń sìn wọ́n ń ṣe sàndóró fún wọn ní Ògùn state. Ṣùgbọ́n wọ́n gbé ẹ̀sìn wá. Wọ́n fi ìjáàbù tàn yín jẹ. Wọ́n fi ẹ̀sìn tàn yín jẹ. Wọ́n láwọn tán pariwo Yorùbá nation. Wọ́n ní ẹlẹ́bọ ni wọ́n. Wọ́n ní ẹ má tẹ̀lé wọn. Àwọn tán pariwo Yorùbá nation yẹn ẹlẹ́bọ ni wọ́n. Ẹ má jẹ́ ká tẹ̀lé wọn. Ànábì ò sọ báyìí. Fárí Ànábì ò sọ báyìí. Ànábì ò sọ báyìí títí ni wọ́n fi tàn yín di ọjọ́ èní. Ànábì ò sọ báyìí ló fi tàn yín di ọjọ́ èní. Wọ́n mú yín kalẹ̀ ni. Àwọn ọmọ Yorùbá ọmọ àlè. Wọ́n fún ọ lówó wọ́n ní kó ra yín kalẹ̀. Yorùbáwùyí mò ń sọ fún yín gbà yẹn. Wípé àwọn pípù yìí ṣe owó wọn ni wọ́n ń ṣe. Yorùbá yìí ẹni dáyídáǹgì ẹlẹ́nu jẹ́rẹ́jẹ́rẹ́ wọ́n fi mí díwọ̀n ẹgbẹ́ ìyá wọn nígbà yẹn. Ṣáwọn tó kú níwòye sí tó tún máa wá sáyé mi. My question for you. Bá ṣe ń sọ yìí ẹni tó ṣe fídíò yìí gan ẹ̀rí pé ó ń sáré ni oníkálukú lọ wá bí sáàsì ẹ tó máa wọnú gbó ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. God bless you Ọlámilékan for that reply. Ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí níwòye. Lọ́wọ́lọ́wọ́ báyìí ó ń ṣẹlẹ̀ níwòye. Ẹ tó ṣe fídíò yẹn gan òun gan lọ sápamọ́ síbì kan ni. Ó lọ sápamọ́ ló sáré bá wa ṣe fídíò kékeré yẹn ránṣẹ́. Ó mà ṣe o. A sọ fún yín. Wọ́n gbóbìnrin dìde, ó lò jáàbù ó fi tàn yín. Àwọn àfáà tí wọ́n ebi ń pa, àwọn arébí pa. Gbogbo wọn náà bọ́ta ń gbà yẹn wọ́n ń tàn yín. Ṣé ìwòye tán wọ̀ yẹn lálẹ́ ìsìn tí wọ́n wọ ìwòye? Ṣé ìwòye tí wọ́n wọ̀ báyìí? Mo fẹ́ máa bèrè lọ́wọ́ yín ní ìwòye tí wọ́n wọ̀ yẹn. Ṣé kò sí mùsùlùmí ńbẹ̀? Ṣáwọn tó wá wọlé yìí sìn wọ́n bi wọ́n pé ṣé mùsùlùmí ni ìwọ ká tó pa ẹ́? Ẹgbẹ́ ṣò tí mò ń ṣe kò fi bẹ́ẹ̀ mo fi tipátipá rí ẹ̀rín ni. Mo fi tipátipá rí ẹ̀rín. Ẹ mọ àwọn ẹ̀rín kan tó pé wàá fẹ́ ẹ̀rín mo ṣáà ń fọ́ sára mi láti rí ẹ̀rín yẹn jáde ni. Ìgbà tó wọlé nísìn ṣé wọ́n béèrè lọ́wọ́ àwọn ará Ìwòye? Ṣe wọlé ni ẹ káàbọ̀ máa tún play fún yín. Ṣé wọ́n bi wọ́n pé ṣé mùsùlùmí ni wọ́? Ohun tí wọ́n gbé dání òṣùwọ̀n kò dẹrùn kò dáa. Ti Ìwòye lẹ́ ń wò yìí. Mo tún máa wá ṣòkan fún yín máa fún yín ní díẹ̀. Àti bá lórí YouTube mi wọ́n ti wò. Níbi tí àwọn Fúlàní tí wọ́n láyàdé ńlẹ̀ wa wọ́n lọ bá àwọn àgbẹ̀ wa ṣe mítìn wọ́n tún ní kán dáná fáwọn. Wọ́n lọ bá àwọn àgbẹ̀ wa ṣe mítìn nínú ìlú wọ́n wọ̀lú wá. Wọ́n fún wọn ní list àwọn tí wọ́n máa gbé
àwọn táwọn fẹ́ gbé ni àwọn ti kọ wọ́n sínú list o àwọn tí wọ́n fẹ́ gbé àwọn àgbẹ̀dẹ ni wọ́n they listed them and show it to them ẹ̀yin àgbẹ̀ kékèké àráyè tí yín o ṣùgbọ́n ẹ̀yin àgbẹ̀ ńláńlá yẹn tẹ́tí ní oko à ń bọ̀ wá báyìí wọ́n gbé àgbẹ̀ kan gba 32 million ẹ gbọ́ mi dáadáa o 32 million naira ni wọ́n gbà lọ́wọ́ àgbẹ̀ yẹn mùsùlùmí làgbẹ̀ yẹn o kò kí ń ṣe kírísítẹ́nì o wọ́n wọlé wọn lọ bá àgbẹ̀ kan wọ́n kàn fòun ṣe sáǹpù ni ẹ̀yin aráàlú o kẹ́lẹ́ mọ̀ pé ó wà ńlẹ̀ ìyẹn náà ṣẹlẹ̀ ní àná alẹ́ yìí sì ìwòye ni mo máa tún tún sófẹ̀dẹ̀ ìṣẹ̀ wọlé alẹ́ yìí sì ìwòye ni wọ́n ti ń dá bí ẹdun tí wọ́n rọ̀ bí òwe yẹn ṣé wọ́n bí wọ́n ṣe pé mùsùlùmí ni wọ́n ṣé wọ́n bí wọ́n pé ṣé mùsùlùmí ni wọ́n fún ìdẹ̀ ìṣẹ̀ ń wọlé tẹ̀ ń bí mi pé kí ló ṣẹlẹ̀ ẹ share fídíò yìí kó lè kàn gba àwọn wèrè tí wọ́n tàn yín jẹjọ́ kìíní àná ẹ̀sìn ló bá wa débi tá a dé yìí ẹ share fídíò kó kàn wọ́n lórí ibú tí wọ́n ń bú Sunday Igboho tí wọ́n sọ ní fẹnu Wugate fẹnu gba nation àwọn wà nílé wọn sì wọ́n enjoy yo àwọn ará Ìwòyè náà sákiri let me play it for you again ẹ ṣe wọlé ẹ tó bá share fídíò sọ àwọn tó wá this is Ìwòyè tonight Ìwòyè náà ti ń sáká yìí wọ́n ti wọlé. Ìwòyè ni. Sí everywhere. Ọmọ tá pàǹsì ọmọ báyìí àkótó kú ni o. Náà ọlọ́dẹ tó ń ṣọ́ láti bíjẹta ni o. Facebook, please. Ẹ bá mi kọ sí comment section because Facebook will tell me now this show is flagged automatically. Facebook, this is an informative show. Facebook, don't flag this show. Ẹ bá wa kọ sí comment section. It's an informative show. We need to rescue some people. Ẹ bá wa kọ sí comment section. Facebook, this is an informative show. Because some of you that are lancing Facebook party for me notice. This your clinic is flagged automatically. Please put it in the comment section. So Facebook will know that this is an informative show. That we need the awareness. Ṣé awareness ni? Ṣé wọ́n sọ pé àwọn ò mọ̀ ni? Ṣé kò sí police station ní Ìwòyè ni? God bless you. Ẹ bá kọ síbẹ̀. Ṣé kò sí kíní ní Ìwòyè báyìí? Kò sí police station bẹ́ẹ̀. Kò sí army barrack ńbẹ̀. Ṣé Ìwòyè Ògùn state ṣé wọ́n ní governor? Ìwòyè lẹ́yìn táwọn aráàlú tí ẹni tó sáré ṣe lè náà ó hide ṣe ni ó hide ṣe tó bá mú tí ẹ bá nìyẹn. Àtijẹta náà ti ń sà wọ́n wò ṣùgbọ́n lóru yìí òwúlà wá ṣùgbọ́n bí wọ́n wọlé tán fúlì fún wọn. Wọ́n ṣe sàndóró fún wọn. If you have not heard about Oni, wà lórí YouTube mi. I don't know if I have okay. Ele ma gbọ́ yẹn. Mo mọ̀ níṣòro. I think I have it there some voice. Níbi tí wọ́n ti lọ bá àwọn agbésùnmọ̀mí, wọ́n lọ nǹkan ti ṣe wá. Ọlọ́run, ogun gbọ́ nǹkan ti ṣe wá. Wọ́n lọ bá àwọn àgbẹ̀ wa ṣe meeting wọ́n tún ní kan dáná fáwọn. Wọ́n ní àwọn táwọn fẹ́ wá jí gbé. Àwọn ti kọ list wọn kalẹ̀. Wọ́n dẹ̀ fi hàn wọ́n. Wọ́n fi hàn àwọn àgbẹ̀ wa àwọn tí wọ́n fẹ́ jí gbé. A dẹ̀ pariwo fún yín. A pariwo fún yín o. Ọlọ́run mọ̀ pa gbìyànjú. Now, list Ọ̀yọ́ state lélẹ́yìí ní àná. Ọ̀yọ́ kan wá ṣe mítìrì ní wá rán àwa wá láti wá ṣàlàyé fún gbogbo olépètò ó ti dúdú ẹ̀ báyìí o. Wọ́n sì láwọn tí ń pariwo fún ìjọba náà ìjọba ọ̀yà sọ̀rọ̀ yìí. Ẹnìkan ṣe ń bẹ ní sáìdì gúnlámbẹ̀ yẹn ìbọn ní ẹsẹ̀ lọ́ fi ká mọ́lé wọ́n yìnbọn sí ẹsẹ̀ rẹ̀ méjì wọ́n ti bàjẹ́ wọ́n ti bẹ̀sẹ̀ méjèèjì jẹ́. Ṣé wọ́n ti wá gé ẹsẹ̀ rẹ̀ tọ́ àti ìmọ̀ Ọlọ́run bá ní kó yé Ọlọ́run bá gbàdúrà rẹ̀ ni. Àwọn míì wọ́n jí wọ́n gbé ẹlòmíì 10 million ẹlòmíì 7 million ẹlòmíì 20 million ẹlòmíì 32 million wọn ò wá dáwọ́ dúró dé èdò ní báyìí náà ṣùgbọ́n àwọn àgbẹ̀ ó ti wá sú wọn ó ti sú àwọn àgbẹ̀ yẹn kódà àwa ẹsẹ̀ ń pariwo kó ń jẹ wọn ni oúnjẹ ò tí ì wọn torí àwọn àgbẹ̀ tí wọ́n ń dáko olè lóko mọ́ anybody ń sáàkì báyìí nìsín anybody ń sáàkì ni kò sẹ́ni olè lóko báyìí. ìjọba àbílẹ̀ ibo ni abúgágà nǹkan kẹ̀dẹ̀ wí. abúgágà ìjọba àbílẹ̀ ti sẹ́yìn ni ṣùgbọ́n gbogbo. ṣé bí ṣe ń play ẹ̀ ṣé kò fast jù ṣé bí ṣe ń play ẹ̀ ṣé kò fast jù àbí kí tó mi fẹ́ waste time lọ́jọ́ ti lọ ṣé bí ṣe ń play ẹ̀ ṣé kò fast jù ẹ bá mi kọ sí comment ṣé kò fast jù because mo fast ẹ ni. Wọ́n wọlé 10 million 20 million 32 million wọ́n dẹ̀ wọlé lọ bá àgbẹ̀
àgbẹ̀ nínú ilé ẹ̀ náà ti lọ bá nínú yàrá ẹ̀ wọ́n dẹ̀ yin ìbọn sí ẹsẹ̀ méjèèjì wọ́n fọ́ lẹ́sẹ̀ wọ́n bá báwọn àgbẹ̀ wa nínú oko wọn á gé wọn lọ́wọ́ wọ́n fẹ́ sọ wá ó fast tàbí wọ́n fẹ́ sọ wá di mèkúntúrú mèkáfò wọ́n wá lọ ń wọlé lọ bá wọn sìn wọ́n yin ìbọn sí ẹsẹ̀ méjèèjì wọ́n kún fọ́ ẹsẹ̀ méjèèjì àgbẹ̀ wọ́n gbé nìkan gba 10 million àwọn àgbẹ̀ náà sọ̀rọ̀ yìí o àwọn àgbẹ̀ ni wọ́n sọ̀rọ̀ yìí o wọ́n gbé nìkan gba 10 million wọ́n gbé nìkan gba 20 million wọ́n gbé nìkan gba 32 million 32 million. ṣáìjọ náà ló ṣe kẹrẹ igbó ológun kankan mọ́nà látúlà alárabà wà náà gbó ńlá ní ààyè kankan mọ́ra wọn ò ń tọ́ ọba lónílẹ̀ gbogbo àwọn abúlé oko Ọ̀yọ́ ni àwọn eléyìn ṣùgbọ́n odògùn lọ làwọn láàrin àti local government odògùn lọ dàbí epo làwọn láàrin. àwọn wá ní sáńbọ́ọ̀dù tí wọ́n kọ fóònù nọ́mbà wọn sí fóònù nọ́mbà ni wọ́n wà ń pè. mo ń súnmọ́ wájú ni o. ìjọba Ṣèyí Mákindé àwọn bá wa ṣe àtìkù kíjọba òkè bàbá Tinubu Ọlọ́run níjọ́ rẹ̀ wọ́n ẹ̀gbọ́n náà kí ni agbára àjọba ọ̀ká ṣé máa ni wọ́n pè ní amúnimọ́ àbúkọ́ náà kí ìsáàbò Ọ̀yọ́ stéètì yìí níràwọ̀ tẹ̀ ìsáàbò yìí lábúgágá olóòtú ẹjẹ́ ibìkan kún fún yín àwọn èèyàn táwọn yìí àwọn ajínigbé agbébọn yìí wọ́n wá sí àbà lójú ọ̀sán wọ́n wá sábà wọ́n wá pè gbogbo ara àbàjọ ṣe rí ẹ̀yin àgbẹ̀ wẹ́wẹ́wẹ́ yìí o níbùdó olókè ẹ̀yin àgbẹ̀ wẹ́wẹ́wẹ́ yìí o tí yóò já o ṣùgbọ́n ẹja lóko ńláńlá ọ̀nà àfẹ́ máa jí gbé o lórí náà kò jù bá lẹ́lọ́ dáná oúnjẹ báwọn táwọn jẹun. mi rò bóyá ẹ̀yin tẹ́ ń wò mí ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ ṣé ẹ gbọ́ àbí kí n túbọ̀ yẹn tún play fún yín wọ́n wá bá àwọn àgbẹ̀ ní inú oko wọ́n wá bá àwọn aráàlú abúgágá kìnnìkan ẹ̀ ń gbórúkọ ìlú yẹn lọ́yọ̀ state wọ́n wá bá àwọn aráàlú ṣe meeting ní inú ìlú wọ́n dẹ̀ gbé list wá pé ṣẹrẹ́ ẹ̀yin àgbẹ̀ kékèké o àwọn ò ní business pẹ̀lú yín o ṣẹrẹ́ ẹ̀yin àgbẹ̀ ńláńlá yẹn ẹ̀yin làwọn wá the full video is on my YouTube. I have a short video of it on my Facebook also ẹ̀yin àgbẹ̀ ńláńlá yẹn làwọn wá o so kò jù bẹ́ẹ̀ yẹn lọ o ẹ lọ dáná oúnjẹ fún wa ẹ lọ dáná oúnjẹ fún wa bí nǹkan ṣe ń lọ yìí wọ́n á sì kọ́kọ́ wọ́n á sì tún wọlé tí wọ́n ní ẹ̀yin ọkùnrin o nílẹ̀ Yorùbá o ẹ tò ìyàwó yín jọ fún wa o àfẹ́ run wọn àbí kò lè ṣẹlẹ̀ ni if they have the audacity to come into ìlú ẹgbẹ́ tó sọ pé ní ọ̀sán gangan ni wọ́n wá bá àwọn tó ń sọ̀rọ̀ yìí ara àwọn tí wọ́n wá bá ní o wọ́n wá bá wọn nílùú pé àwọn ti sọ tàbí sọ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ small àgbẹ̀ àwọn ò ní business pẹ̀lú yín àwọn àgbẹ̀ ńláńlá àwọn ní business pẹ̀lú ẹ̀ so ọ̀rọ̀ ojú bẹ́ẹ̀ yẹn lọ ẹ wọlé ẹ lọ dáná oúnjẹ fún wa so ọ̀rọ̀ ojú bẹ́ẹ̀ yẹn lọ ẹ wọ ilé láti àná tá ti play ìjọba Ògùn state ò tí gbọ́ pa play bẹ́ẹ̀ tẹ́ bá wa ṣí eléyìí bóyá ó lè dọ́dọ̀ wọn àtàná tá ti ń play láti ń pariwo ìjọba Ọ̀yọ́ state ò tí gbọ́ now kíní náà wà ń sin ìwòye lálẹ́ yìí sìn ni wọ́n ti ń rún wọn lọ́wọ́lọ́wọ́ tí mo kọ́kọ́ show fún yín yẹn ìwòye ní 2 different videos ní o ìfọwọ́ kọ́ play fún yín láti sáré ṣe fún wa ìwòye ní ìyẹn ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mo kí wẹ́n tẹ́ ń kí mi ẹ káàbọ̀ then èyí tá a tún play fún yín nísìn àtàná nìyẹn wọ́n ti mú list wá bá wọn nílùú bí ìgbà tó máa pe ọmọ school pé assembly kíní kan adé kíní kan present sir kíní kan ògún kíní kan present ma wọ́n wá pe orúkọ oníkálukú máa ready àwọn ń bọ̀ wá gbé wọn but for them to know pé àwọn òṣèré wọ́n wọlé wọ́n fìbọn fọ́ àgbẹ̀ kan lẹ́sẹ̀ méjèèjì wọ́n ẹ lọ dáná oúnjẹ a dẹ̀ pariwo
Ade pariwo pa. We are like people that saw tomorrow. Although it's not that they Igboho Sha, it's just like a man who saw tomorrow. Yorùbáwùyí, a pariwo fún yín gbà yẹn. Many of you like comment sí. Ọmọ àlè Yorùbáwùyí, èmi ọmọ mi ti pè mí kí n ṣe gbé ìyá ẹ̀. Yorùbáwùyí, ìwọ ọmọ àlè Yorùbá. Nígbà tí àgbẹ̀ ò bá rí oko lọ mọ́. Tágbẹ̀ ò rí oko lọ mọ́. Ebi dé àbí ebi òde. Bàbá yẹn sọ nínú voice yẹn pé mo play wà lórí YouTube mi, mo play díẹ̀ lórí Facebook mi náà. Tó gbogbo nǹkan kan ní Facebook máa ń gbà. Wọ́n ní bàbá yẹn ní ó ní ebi ò tí dé ní Nàìjíríà àgàgà ilẹ̀ Yorùbá. Ó lé ebi ò tí dé, ó lóbi ebi ń ṣe ó ṣe ń wọṣọ kò tiẹ̀ tí ìwẹ̀ rárá. Ẹ lọ dáná oúnjẹ fún wa. Wọ́n wá ṣe meeting nínú ìlú. Kò yà yín lẹ́nu ni. Àti bá dójú ẹ̀. Náà àwọn tí wọ́n fi ẹ̀sìn kó yín. Àwọn tí wọ́n fi ẹ̀sìn. Kugunot ọmọ yẹn ni òṣèdí bẹ̀rẹ̀. Kugunot ti mú everybody nídìí nísìn. Làpálàpá ti jẹ̀dí everybody nísìn. Wọ́n fẹ́ fi ebi yẹn, wọ́n fẹ́ fi ṣe ni mo bí fẹ́ sọ weapon ní Yorùbá torí Facebook. Wọ́n fẹ́ fi fìyà jẹ wá. So tó máa wọlé pa anybody. Ẹni tẹ́bi ti pa kú kò ní lè sáré. Akọ̀nra surrender rẹ̀ ni. Tó bá wá ní kó ká kú lọ mú ìyàwó ẹ̀wà, wọ́n fẹ́ bá ìyàwó wọn sùn. Ṣé èèyàn máa gbà bí èèyàn ò ní gbà? Pẹ̀lú àwọn tó ń gbé dání, èèyàn máa gbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. Kódà onítọ̀ ní máa sọ fún ìyàwó ẹ̀ pé ọmọ ìyá mi gbédi dúró dáadáa o. Jẹ́ kán rún tán máa rún o. Jẹ́ kán ṣe tán máa ṣe o. A padà wá báyìí tó kù ń bẹ́ o. Jẹ́ kán rún ẹ dáadáa o. Ọ̀kọ̀lọ́mọ bá wọn fátẹ́gùn. To prevent this ní Àdìsá, Sunday Ìgbòho, ọmọ ẹ bá mi ṣàdúrà fún Sunday Ìgbòho. Kí lè má bàa ṣẹlẹ̀ ní bàbá yẹn ṣe darí ẹ̀yìn odi. Àwọn ọmọ Yorùbá ni wọ́n ń bu. Olórí ibú tó sọ ní Sunday Ìgbòho fẹnu wú géètì. Olórí ibú ẹ̀ ṣì wà lórí nẹ́ẹ̀tì nsìn. Àbí kò sí lórí nẹ́ẹ̀tì. Ẹ má bá tẹ love and like button lórí show yìí. Ẹ má kí wọ́n gbé show yìí wálẹ̀. Ẹ má bá tẹ love and like button, ẹ má bá kí comment yẹn máa lọ bẹ́ẹ̀. Olórí ibú àwáyé wá pò fún tó puṣọ Sunday Igboho ní fẹnu wú géètì. Jẹ́dí Yorùbáwùyí. Ẹ bá mi ṣàdúrà fún Sunday Igboho. Ẹni tó wá sọ ní fẹnu wú géètì, tádúrà bá tọ́ sóhun náà, ẹ ṣàdúrà fún. Wọ́n lè yẹ pé náà ló tọ́ sí, ẹ bá wa wọ́n lépè. Torí àwọn ìjọba lò ní instrument nígbà yẹn. Òun ni wọ́n lò ní instrument nígbà yẹn. Tó ń dábí ẹ̀dùn tó ń rọ̀ bí òwe tó pé sallallahu alayhi wa sallam. Àwọn àfáwọn èèyàn náà ń bọ́ tá ń gbà yẹn. Àwọn náà pariwo ìwòye nísìn. Ẹ send ẹ̀ sí Ridwan Bakare. Ẹ hashtag olórí ibú ẹ̀. Ọmọ òfò ẹ hashtag ẹ̀. Ìwòye nísìn ṣé mùsùlùmí ò sí ń bẹ̀? Àwọn ni wọ́n ń ké ya ayò yẹn, òru náà wà. Kí ló dé fẹ́ gbé ṣòyí wálẹ̀? Kí ló dé fẹ́ gbé wálẹ̀? Problem ti yín ni ẹ̀ ṣá. Táwọn tó wù bá láìkẹ̀ wọn ò ní. Ìwòye ní lálẹ́ ìbá ìlóògùn. Fear everywhere. Fear everywhere. Ọmọ tó pàǹsì ọmọ baálé àkótó kú ni o. Náà ọlọ́dẹ tó ń ṣọ́ láti bí jẹta ni o. Ní wọn pàǹsì yẹn o. Láti jẹta wọ́n ti ń ṣe tẹ́ńkíá fún wọn tún wá wọlé ló òru wọ́n tún wọlé sí wọ́n tún ṣe sàndóró fún wọn. Ẹ̀pẹ́ tó máa ṣe show yẹn tó máa wá rìkọ́ọ̀dù gan kò lè dúró náà wà tó máa sápamọ́ sí ni. Wọ́n ní ìkan lára àwọn ọmọ baálẹ̀ gan ó ti jẹlẹ̀ báyìí. Ìkan lára àwọn ọmọ baálẹ̀ ìlú yẹn gan òun gan ti dẹni ilẹ̀ báyìí ní báyìí sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Àbí t'Ọ̀yọ́ state la fẹ́ sọ tí wọ́n ní káwọn bàbá wa kí wọ́n lọ dá iná. Ẹ jẹ́ kí n bá yín súnmọ́ yẹn díẹ̀ sẹ́yìn nìkan Yorùbáwùyí WhatsApp ìwọ̀n bá yín sún sẹ́yìn díẹ̀ tá bá ti subscribe sí YouTube channel mi àbí lórí Facebook ẹ ti follow wa tá bá ti ń ṣe show máa gba notification. Now listen to this again.
fi ẹjẹ́ ìfìkan kún fún yín àwọn èèyàn táwọn yìí àwọn ajínigbé agbébọn yìí wọ́n wá sí àbà lójú ọ̀sán. Wọ́n wá sábà wọ́n wá pe gbogbo ara àbàjọ. Ṣé ẹ rí ẹ̀yin àgbẹ̀ wẹ́wẹ́wẹ́ yìí o níbùdó olókè ẹ̀yin àgbẹ̀ wẹ́wẹ́wẹ́ yìí o tí yín ọ̀dà o ṣùgbọ́n ẹ̀jẹ̀ lóko ńláńlá àwọn àfẹ́ máa jí gbé o lórí náà kò jù bá lẹ́ lọ́dá lóúnjẹ báwọn káwọn jẹun. Tí ọ̀sẹ́ni tó lè fọ̀hún pẹ̀lú ìbọn tí wọ́n ń gbé ọta kọ́ra báyìí. Wọ́n á dáná oúnjẹ fún un. Àmàlà bí. Búrẹ́dì wọ́n tiẹ̀ fẹ́ dáná oúnjẹ fún un. Àwọn náà wá wò pé wọ́n má pọ̀ sí àwọn. Wọ́n wá wọn lọ ra búrẹ́dì à. Búrẹ́dì yẹn wá rà tí wọ́n jẹ lọ́sàn-án gan báyìí ni wọ́n yan. Ṣé ó sojú ẹ̀yìn? Ó sojú wa. Ibẹ̀ làwa ń gbé. Ní Abúgádà. Ó ti tó. Ìràwọ̀ tẹ̀ ìbùdó olókè. Ibẹ̀ là ń gbé. Ó tó. Ẹ̀yin láàrin wọlé. Olóòtú. Ní Abúgádà wọ́n gbé ọ̀tá kọ́ra báyìí wá bá àwọn ìyá àtàwọn bàbá wa wọ́n gbé ọ̀tá kọ́ra ní ọ̀sán gangan wá bá wọn pé àwọn fẹ́ máa jí wọn gbé wọ́n ti mú list wá ẹ lọ dáná fáwọn wọ́n tún wá rò wípé wọ́n á ní kọ́ bá wọn lọ ra búrẹ́dì wá ẹ lọ fi owó yín ra búrẹ́dì what of that time tí wọ́n fẹ́ jẹ búrẹ́dì yẹn tí kinní abẹ́ wọn bá dìde tàbí tó bá rí ọmọbìnrin kan tàbí tó bá rí ìyàwó ilé kan bí òun kàn ṣèdí bàlàbàlà tó bá ní ó yá ẹmẹ́lẹ̀ ìbalẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní rún ìyàwó lójú ọkọ àti lójú àwọn aráàlú kí la máa ṣe a ní ṣe anything ariwo tá máa pa náà ni wọ́n ti rún ya sí ní fá o èmi àwọn bá yín pariwo kò jù bẹ́ẹ̀ yẹn lọ ya sí ní fá máa pa sára ni àbọ́dún tó máa ṣe ni ẹni tó bá sùn lójú gbogbo òlú ṣálẹ̀ gbélú yẹn mọ́ wọ́n wá gbé ọ̀tá kọ́ra ṣé ìlú yẹn lẹ́yìn gbé ibẹ̀ la ṣé oṣooju yín ibẹ̀ la wá ń gbé lábúgágá àbábúgágá Ọ̀yọ́ state lẹ́ ń gbọ́ yẹn àpè Sunday Igboho lánàá bí wọ́n fẹ́ torí ẹ̀ pa wá mo fẹ́ pílẹ̀ nìkan tó tán jí gbé fún yín torí. wọ́n ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ ó lè mú ọkàn èèyàn pòrú tí wọ́n lè ṣe and we are saying for the protection for èèyàn méjì náà dún ìṣojú mi tán kó fún citizens should be patriotic. When the government that is supposed to be responsible for the protection, for their protection, it appears to be on permanent sabbatical. I think Papa ti ń gbé àwọn dàbí mi wà lára àwọn first generation àwọn èèyàn tó ń gbé. Ara àwọn first generation tí wọ́n gbé ní tó ń gbé ló fẹ́ sọ̀rọ̀ yìí o. Ṣé gbọ́? A ti gbọ́ pé wọ́n ń gbé àwọn èèyàn. Wọ́n náà wà lára àwọn first generation èèyàn tí wọ́n gbé. Mo bẹ listen ẹgbọ́n mi ẹgbọ́n wọn máa yẹn dáadáa. Now, here is experience. Ẹyin faucet. Èèyàn méjì náà dún ìṣojú mi tán kó fún wọn jáde tán ṣe bismillah. Kí lẹ gbọ́ tó sọ? Àbẹ́ gbọ́ dáadáa. Àyà yín já. No, ṣé ẹ gbọ́ dáadáa àbẹ́ ẹ̀gbọ́n tí máa yẹn sọ dáadáa.